jẹ́ kí a gba Osole Itura téèyàn fi ń pe ìrọ̀rùn wọ sínú ilé. Káì, Osole Itura téèyàn fi ń pe ìrọ̀rùn ìdẹ̀ra wá sínú ilé. A lọ wá ewé ẹ̀tìpẹ́ ẹlá 201 igba ó lé ẹyọ kan. Ṣẹ́ǹdé. A wá lọ wá ẹyẹlé funfun tí ò ní àbàwọ́n rárá, tí ò ní àmì rárá. Ọ̀gà àyè ẹyọ ọ̀kan. Ọṣẹ dúdú níwọ̀nba tá a fẹ́ lò. Ìkòkò ọlọ́mọrí, ìsasùn ọlọ́mọrí tó bá lè gba nǹkan tá a fẹ́ ṣe yìí. Ṣẹ́ǹdé. Aṣọ funfun á ràn bí àsùnwọ̀n, bí àpò àsùnwọ̀n tó máa gba nǹkan tá a fẹ́ ṣe yìí. Ṣíṣe ẹ̀ ní. A mú ewé ẹ̀tìpẹ́ látún ọ̀dẹ́dà wà. A kò tẹ́lẹ̀ inú ìsasùn ọlọ́mọrí. A wá gbé ẹyẹlé funfun, a gbélé lórí, a fi ọ̀gà àyè a gbélé lórí. A wá wá ọṣẹ dúdú níwọ̀nba, a wá gún ọṣẹ yìí lẹ́bẹ̀lẹ̀bẹ̀lẹ̀bẹ̀. Ọṣẹ nìkan la máa gún, àkì í gún kankan mọ́ o. A wá gún ordinary ọṣẹ dúdú, a gún ọṣẹ yẹn tí ó kúnná dáadáa, a gún dáadáa tí ó fi lẹ́bi tí ó pẹ̀lẹ́ dáadáa. A fi oyin pò. A wá kó ọṣẹ yìí, a wá kó lé orí àwọn nǹkan tó wà nínú ìsasùn yìí. Ṣẹ́ǹdé. A kó ọṣẹ yìí tá a ti gún yìí, a wá kó lé orí àwọn nǹkan tó wà nínú ìsasùn yẹn. A wá tú original oyin tó jẹ́ original oyin ìgàn, a wá tú lé lórí dáadáa, a fọmọrí ẹ̀ a fi dé. A wá gbé ìsasùn yẹn, a gbé sínú aṣọ funfun ọlọ́mọrí kan, a gbé sínú aṣọ funfun tá a ti rán lásùnwọ̀n, a ṣe okùn sí, a wá gbé kọ́ sí igun ilé. Ẹ wá mọ̀ gbọ́ o, a kì í wẹ̀ o. Ó máa ń nígbà ó máa ń tó ìgbà ká tó wẹ̀. Tá a bá ti gbé kọ́ sígun ilé, ó di after 32 days kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó wá di after 92 or oṣù mẹ́ta, ó di after oṣù mẹ́ta ká tó bẹ̀rẹ̀ sí wẹ̀. Ṣàlàyé mi yé wa. Má lọ kánjú pé bàbá èmi ò lè dúró di oṣù mẹ́ta èmi á bẹ̀rẹ̀ sí wẹ̀ o. Mi ò mọ̀ ń pa ẹ o. Ṣùgbọ́n lákọọ́lẹ̀ àwọn bàbá wa, tẹ bá ti parí ẹ̀, tẹ gbé sínú àtọ́ fún àpò yẹn, ẹ wá gbé kọ́ sí gun ilé. Àwa tí a bá ń gbélé ara wa, tó jẹ́ pé ilé ara wa là ń gbé, níṣe pé àrẹ́ǹtì ilé, àwọn oníṣẹ́ ìwúlò fún dáadáa. Bí àyìn tẹ bá rẹ́ǹtì flat, ó wúlò fẹ́yìn náà. Ṣùgbọ́n ọ̀dọ́ bá ń gbérù máa ń pa lọ. Má dàra ẹ̀ láàmú, má ṣe é. Ṣàlàyé mi wa. Bóyá arẹ́ǹtì ilé, bí láti la arẹ́ǹtì táwa rí pé ilé yẹn kò tiẹ̀ nílò, kò tiẹ̀ sí lọ síwájú kankan, ilé yẹn ò dáa, àgòsáìsì kì í bẹ̀, ìgbàdìgbà láti kó wọnú ilé yẹn, nǹkan ò lọ déédéé, kìnnìkan lọ ṣe kò gbé kọ́ sínú ilé. Tá a bá ti parí ẹ̀, ẹ gbé kọ́ sígun ilé fódìdí 31 days. After 31 days yẹn, láṣẹ bẹ̀rẹ̀ iṣẹ́, láṣẹ máa fa ìbùkún wá sínú ilé yẹn, lá máa fa ìbùkún síbẹ̀ yẹn. Ṣùgbọ́n wá di after oṣù mẹ́ta tá a ṣiṣẹ́ yẹn ká tó bẹ̀rẹ̀ sí wẹ̀ láràárọ̀. Ìbà yín àgbàlagbà, Olódùmarè àwa pẹ̀lú wa. Ẹ jẹ́ kí fún yín lélẹ̀ tí wọ́n máa ń wẹ̀. Bẹ́ẹ̀ ni méjì mẹ́ta lòògùn lọ́dọ̀ yín àgbàlagbà. Ẹ jẹ́ fún wa ní eléyìí tí wọ́n máa ń wẹ̀. Eléyìí tí wọ́n máa ń wẹ̀ ní. A lọ wá ewé ẹ̀tìpẹ́ ẹlá. A lọ wá 201 lọ́nà méjì. Ewé ẹ̀tìpẹ́ ẹlá 201 lọ́nà méjì. A máa ka 201 kan sọ́tọ̀, a tún ka 201 kan sọ́tọ̀. A wá mú 201 ìdá kan, a kó sínú odó àbójú ọlọ, a gún dáadáa, a jẹ́ kó kúnná. A wá pò mọ́ ọṣẹ yẹn, a fòyin pò. Ṣẹ́ǹdé. Ṣe rí 201 ìkejì, a wá kó sínú ìsasùn ọlọ́mọrí tó bá lè gba nǹkan tá a fẹ́ ṣe yìí. A wá gbé ọ̀gà àyè, a gbélé lórí. A wá kó ọṣẹ tá a gún yẹn pẹ̀lú ewé ẹ̀tìpẹ́ ẹlá 201 yẹn, a wá kó sórí ọ̀gà àyè yẹn, a ṣẹ̀ wá tú oyin sí orí ẹ̀. Òun kò ní ìdípa àgbé sínú àtọ́ funfun, ẹja gbé pamọ́ sínú yàrá wa. After 7 days, ẹja máa wẹ̀. Kódà ọmọ àwọn fiṣẹ́ ìkọ́lé, tested confirm ni.
bẹ́ẹ̀ ni iṣẹ́ yìí ó ṣiṣẹ́ dáadáa àsìkò tá a bá bẹ̀rẹ̀ sí wẹ̀ iṣẹ́ yìí ara á tù wá dáadáa èèyàn máa ń kọ́lé lásìkò tó èèyàn bá ń wẹ̀ ṣàlàyé wa iṣẹ́ méjèèjì tí mo fún wa ó yàtọ̀ síra wọn o má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o iṣẹ́ méjèèjì tí mo fún wa yẹn ó jọra wọn ni ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn o ṣe é pé alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ fún wa ewé ẹ̀tìpẹ́ látún ọ̀rẹ́dà wà àní gun a kàn máa kó sínú ìsasùn ọlọ́mọrí á wá gbé ọ̀gà àyè àtẹ̀yẹlé funfun á gbé sórí ẹ̀ á wá gbọ́ ordinary ọṣẹ àní fi kankan àní gùn kankan mọ́ ṣe àní gun ewé kankan àní gùn kankan mọ́ ordinary ọṣẹ dúdú a kàn máa gun tó máa fẹ́lẹ́ dáadáa á fòyin míìsì ẹ̀ á wá kó lé orí àwọn nǹkan abẹ̀mí méjèèjì tàbí kó sí orí ẹ̀yà àtẹ̀wé yẹn á ṣẹ̀ wá tú oyin sórí ẹ̀ á wá gbé sínú aṣọ funfun àsùnwọ̀n á gbé kọ́ sí gun ilé ìyẹ́ after 31 days láṣẹ bẹ̀rẹ̀ iṣẹ́ la máa fa ìbùkún wá sínú ilé yẹn then after oṣù mẹ́ta tá a ṣiṣẹ́ yẹn láṣẹ bẹ̀rẹ̀ sí í wẹ̀ láràárọ̀ kò ṣeé pínlò èèyàn kan ló máa ń wẹ̀ eléyìí tí mo kọ́kọ́ fún wa nìyẹn ẹlẹ́ẹ̀kejì tí mo wá fún wa ewé ẹ̀tìpẹ́ ńlá 201 lọ́nà méjì a máa kà á àníjẹ́ kó lé àníjẹ́ kó dín á ka 201 nǹkan báyìí á ka 201 nǹkan báyìí á wá mú 201 ẹyọ kan á kó sínú odó àbújọ ọlọ á wá gun dáadáa á gun mọ́ ọṣẹ dúdú á fòyin po ọṣẹ yẹ ṣẹ́ǹdé á wá kó 201 ewé 201 kejì yẹ á wá kó sísàlẹ̀ ìta inú kòkò sasùn tá a fẹ́ kó ọṣẹ yìí sí ṣẹlẹ̀ ní wa á wá gbé ọ̀gá àyè á gbé sórí ewé yẹ á ṣẹ̀ wá kó ọṣẹ yẹ lórí mọ́lẹ̀ ṣẹ́ǹdé á ṣẹ̀ wá tú oyin sórí ọṣẹ yẹ ìyẹ́ kò ní ìdípa gbé sínú aṣọ funfun a kàn gbé pamọ́ síbi kan a lè gbé sínú wọ́dúrópù wa a lè gbé sí ibi tí inú séèfù wa tá à ń kó àwọn nǹkan tá à ń lò sí after 7 days la bẹ̀rẹ̀ sí wẹ̀ òun ṣẹlẹ̀ ní wa oṣólẹ̀ tútù ni àsìkò tá a bá ń wẹ̀ gẹ́gẹ́ bá bàbá wa ti kọ́ lákọọ́lẹ̀ sí orí ẹ̀ pé àsìkò tá a bá ń wẹ̀ iṣẹ́ èèyàn á nílé lórí ẹjẹ́ àlọ́dọ̀ wò eléyìí tá a bá rí ṣe inú méjèèjì bó dẹ̀ jẹ́ méjèèjì la ṣe tẹ́sẹ̀ kọ̀ọ̀fà méjèèjì tí mò ń sọ yìí ló wà nínú ilé mi bíi ló wà nínú ọ́fíìsì mi bíi bẹ́ẹ̀ ni ìgbà yẹn àgbàlagbà Olódùmarè àwa pẹ̀lú wa ẹjẹ́ òun ní ibi tí o bá ti sílẹ̀ náà ti ń jiyàn èmi làgbà ìwọ làgbà ṣé ẹ ti rí òun nìyẹn ṣé ẹ ti rí mo kọ déètì sára ẹ̀ kó wọ́n bá sí mistake eléyìí tí wọ́n máa ń gbé kọ́ tó máa ń lo 41 days kó tó máa ń lo 31 days kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn eléyìí tí wọ́n máa ń wẹ̀ tá máa ń gún ewé àbá ewé ẹ̀tìpẹ́ ńlá tá máa ń gún tá máa ń wẹ̀ òun ní ṣé ẹ ti rí bẹ́ẹ̀ òun ní so méjèèjì tó gbogbo èyí tí mo sọ yìí iṣẹ́ tèmi fúnra mi ti ṣe rí dáadáa tí mo ti ṣe fún yàn rí dáadáa ìbí yẹn tí mo ṣe fún dáadáa tó dẹ̀ iṣẹ́ dáadáa àsìkò tó bá ń lò ó ara á túyàn dáadáa èèyàn á nílé lórí lásìkò yẹ ní ìfẹ́ mo iṣẹ́ tó ń ṣe àṣírí ààbò wà á nílé lórí ẹjẹ́ àlọ́dọ̀ wò kẹ́ wá fún mi lábọ̀ ó 7 31 26 57 ó 7 31 83 45 83 nọ́mbà mi tó yí padà Olódùmarè àwa pẹ̀lú wa mò ń bọ̀.